Adotoshi, the failed actress, that posted it on her page. Amebo Gistlover. Rest by Amebo Gistlover is a question. Until Nigerian government deem it fit to pick up Adotoshi, Amebo Gistlover, the failed actress. I know ruling party in shame, tèmi ṣọlọ́run. Wọ́n ní pé tọmọdé bá ń gégi nínú igbó, àgbàlagbà ló máa mọ bí tó máa wó sí. We have a lot of videos, over 500 videos against her. So if you want to go to court or go to police station, I will gladly tender my evidence. Tọ́ ẹ̀yin èèyàn wa, Lizzy Anjorin ó tún ti sọ̀rọ̀ nípa Priscilla ọmọ Ìyábọ̀ Òjó. Ó ní wípé ọmọ Ìyábọ̀ Òjó wípé kò ní owó tó ọmọ tìhun o. Ó ní ọmọ tìhun ò nídìí ambassador kankan láti fi ṣe oríire, láti fi lówó lọ́wọ́. Ó ní ọmọ tìhun ò ní owó ju Priscilla ọmọ Ìyábọ̀ Òjó lọ. Ẹ̀yin èèyàn wa, ẹ ní sùúrù kí ẹ fi ara balẹ̀ kí ẹ wo fídíò yìí láti bẹ̀rẹ̀ títí dé ìparí, torí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni Lizzy Anjorin tún sọ nínú fídíò yìí. Kí ló tiẹ̀ ń ṣẹlẹ̀ báyìí sí arábìnrin tí a ń pè ní Lizzy Anjorin? Ẹ ṣáà fi ara balẹ̀ kí ẹ wò ó gidi gan. Ó ti yá. Any page tó bá ti gbé fọ́tò ọmọ mi àbí fọ́tò mi, mo lẹ́tọ̀ọ́ àti gbé page yẹn wá láti fi nǹkan tó ń ṣe láti fi hàn gbogbo àgbáyé. Now, Amebo ó sọ pé ọmọ mi sales girl. Ó rèé. Ó ní sales girl ambassador. Ṣorí nǹkan tó ṣe. And nobody condemn this. Nobody condemn this. Amebo, mo dúpẹ́ pé sales girl ambassador. Àwọn tó dẹ̀ fi ọmọ mi wé, wọn ò lè tó ìkànnà ẹsẹ̀ ọmọ mi. Ti randíran wọn, tìyá àti bàbá wọn. Ó ti yé. Ibi tí Ọlọ́run pọ́n èmi lédè tó pọ́n àwọn ọmọ mi lédè, we don't need any ambassador. Àwa la máa háyà èèyàn tá máa fi wọ́n ṣe ambassador. Àwọn sales representatives, àwọn gangan ni ambassador. Àwọn sales representatives, àwọn gangan ló ń ṣe ambassador. Ọmọ tó pè ní sales girl yìí, she's a CEO. Eléyìí tó pè ní sales girl yìí, àtẹ̀mí tó fi síbi tó fi sí. Ṣoré eléyìí tó pè ní sales girl yìí, eléyìí tó pè ní sales girl yìí, eléyìí gangan, she's a CEO to many companies, even unknown to her. Àwọn tó ń gba ambassador kiri, àwọn gangan ni sales girl. But mo fẹ́ clear fún ẹnìyẹn. Ṣó mọ̀ pa náà ní many companies tá ní ambassadors tá gbójú jáde ńbẹ̀. So league àwọn sales girls làwọn ambassador wà. Wá rí pé ọmọ tó gbé síbí báyìí, ọmọ yìí nísìn, ọmọ ilé yìí nísìn. Ibi tí wọ́n ti ń ta gold ló wà yìí. Ṣé orí bó ṣe múra yìí, àwa tá máa ń ṣiṣẹ́ alájàpá bá ṣe máa ń múra lílé torí a máa ń gbé owó sára lọ rajà. A kì í fẹ́ kí àwọn èèyàn mọ̀. So we will dress dirty. Bí irú èmi náà, wá rí pé gbà tá ń ṣe California, mo ń dress dirty. Even up till now, once in a while, mo máa dress dirty. Wá rí pé gbà tí mo lọ sílùú Ìdúmàtà, tí mo lọ ra sewing materials, wá rí pé mo dress dirty. But tá bá ti kúrò níbi ozu wa yẹn, ẹ lè tó ìkànnà ẹsẹ̀ wa. Àwa la máa fi coins pè yín nínú ọlá ńlá wa pé kẹ́ wá ṣe representative fún wa. Gbogbo owó tẹ́ bá fọjà yín yẹn pa, ẹ máa fi wà àìsàn lórí ara yín àti lórí ọmọ yín. Lórí burúkú ni ta ló ń bá yín ṣòṣì yẹn lórí social media. Èyí máa níṣòro, Lizzy Anjorin ò ní dá sí. Ẹ rí gbogbo èèyàn tó ń búlì ẹ tó wá pọ̀ ti voice ẹlẹ́yìn ṣadvat, ẹ máa fowó yẹn wà àìsàn ni. Ẹ fi business yẹn ẹ máa fi wà àìsàn ni. Rí yín burú. Mo hate òṣì, mo hate kí wọ́n máa ṣe bí ìkà. Until people understand the real Lizzy Anjorin,
èyí abirùn tó ń pè ní Vogue yẹn Aisha Vogue yẹn ìgbà tán ló lórí burúkú ẹ̀ dóyàn ṣé mo dá sí ni it was a juicy story náà gbogbo èèyàn ló dá sí ìgbà tí mi ò dá sí Irish yẹn tún lọ ó lọ ń ṣe gbogbo kíní ẹmu kan wò báyìí pé no the lady is down already ìwọ wá ń lo voice tèmi tó lọ́ máa bá ti yé ẹ̀ jẹ́ o yà sí ẹ fún mi ní file number 140 along the abẹ́rò pé èèyàn ń ṣeré ni èèyàn ní wá fún yín ẹ̀dẹ̀ ń dọ̀ta ẹni tí ò wá fún yín ẹ mọ èèyàn tó máa hate yín gan pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń wá fún Lizzy tó bá yẹ pé àwọn tó ń wá fún Lizzy wọ́n rà ánú gbà ní ẹ̀kan ti ṣoríire àwọn èèyàn hate wọn ni kì í ṣẹ́yìn nìkan ẹni tí ò wá fún yín kí lẹ wá fún èwo lélẹ̀ 140 okay ẹ get mi ní 280 yẹn mo dẹ̀ rí 280 yẹn sísìn. Being listening couldn't type. Kẹ́hìndé Odùnúgà ṣé ká ṣe show fáwọn tó ń mímíkì voice wa táwọn náà ń tajà tán fi voice wa pawó àbí ká má ṣe show fún wọn ṣebí nítorí pé wọn ò blog ẹ rí ló ṣe lọ gbé voice Lizzy má wọrí torí nǹkan tó mú Lizzy tó fi ń polówó ọjà máa ṣe fún ẹ ìtó bá ti lọ́kọ́ nu yín by the time tí bá máa finish pẹ̀lú ẹ àwọn òkú sí kankan tí mo fẹ́ rí sójúmọ́ nínú gbogbo yín torí ẹni aburú ni yín mi ò dẹ̀ ń bẹ́ẹ̀ ni aburú ṣe irú mo ní jálajàla yẹn